ní orí mi àfìrè ọmọ olówó dúró ọmọ ajífẹ́gbé ṣeré ọmọ ajíbọ̀sì ńlẹ̀ mi ṣe Emmanuel Àjùwà ló gbé mi wá o ó ní kí n wá bóun kí n má ṣaláì wá bóun kí ìyá ìyàwó òun Mrs. inú mi dùn tí ń sọjọ́ ọ̀bì aya lẹ́tà yàn fẹ́ ètà ikú dẹ́ mú tó ṣaláìsí lọ́jọ́ sí k'Ẹlẹ́dùmarè bá wa dẹ̀lẹ̀ fẹ́ ni ire tó lọ ìyá òwa Roslyn ẹ kú 100 ọdún lókè èèpẹ̀ wíwà láàyè yín kì í ṣàgbára yín ọba lókè ló pa yín mọ́ ẹ mọ́ ń dúpẹ́ ẹ mọ́ ń yọ̀ ẹ mọ́ ń yan fanda nínú ọlá ìyá onínú re inú re àti wà re tẹ́ ẹ ń wù sẹ́bí tẹ́ ẹ ń wù sára tẹ́ ẹ wù sọmọ tẹ́ ẹ ń wù sọkọ ọmọ ni wọ́n fi mọ rírì yín tí wọ́n fi ń kí yín kú ọdún ìyá wa inú mi dùn ọmọ Mẹ́sàkì ikú èsè gbogbo àwọn ọmọ yín ni wọ́n kí yín kú ọdún ni wọ́n lẹ́ ti sọdún ní ẹ sọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ láyé Ọláyínká ni ẹ kú ọdún ìyá onínú re Felix ni ẹ kú ọdún abiyamọ gbọjá gbọrọ Fúnmilọ́lá ìyá Dọ̀tun ìyá Ashraf ìyá Faisha ìyá Arafat ìyá Muisi náà kí yín kú ọdún ó ní ọjọ́ orírí jẹ ìyá mi ni Ọládùn ó ní ọjọ́ àìrí jẹ ìyá náà ni ìyá mi òkú ọdún Tèmítọ́pẹ́ àyà Emmanuel Àjùwà ìyá Genesis ìyá Henry ó ní Elédùmarè bá mi kẹ́ ìyá mi abiyamọ ayọ̀lẹ̀yẹ ní Ọlọ́run ọba má fi ìyá mi sílẹ̀ láìkẹ́ mẹ́jàmẹ́ ní òun orí kan abẹ̀mí bí ìyá òun láyé ìyá onínú rẹ̀ gbogbo àwọn ọmọ yín pátá ni wọ́n kí yín àtàwọn ọmọ yín àtàwọn ọkọ ọmọ yín ni wọ́n kí yín wọ́n ní kẹ́ ẹ pẹ́ láyé abiyamọ rẹ̀ Emmanuel Àjùwà ní bá yín délé òun bàbá tó bí yín ìyá mi Roslyn ọmọ Mẹ́sàkì ikú èsè ní àbá alánilẹ̀ Ìlàjẹ Ìlàjẹ ni bàbá tó bí yín Ìlàjẹ ni ìyá tó bí yín ìyá yín ọmọ nítọ́jú Florence ní gbọ́kàdá nílẹ̀ Ìlàjẹ ẹ tún wá fẹ́ wọn nílẹ̀ Ìlàjẹ nílẹ̀ ọmọ ọgbọ́n Ọlọ́run òkun àìjírí ọba àlàáfíà lórí òkè wà mímọ́ nílẹ̀ Ìlàjẹ Ìlàjẹ wà di púpọ̀ lọ́dọ̀ ẹ̀yin nìkan ìyá mi inú mi dùn wọ́n bá yín délẹ̀ Ìlàjẹ ẹ̀yin lọ́mọ Oǹdó nílà méjì ọmọ Ìlàjẹ ọ̀tún Ìlàjẹ omi ni òsì Ìlàjẹ omi ni iwájú Ìlàjẹ alàgbàlúgbó omi ẹ̀yìn Ìlàjẹ alàgbàlúgbó omi Ìlàjẹ tẹ́ ẹ bá ti délé ẹ bá mẹ́jà bọ̀ Ìlàjẹ ló lè ga Ìlàjẹ ló lè dé Ìlàjẹ ló lára kan tí ń bẹ nínú omi ìyá mi Roslyn ńlẹ́ ìyá wọn lórí òkè wà mímọ́ nílẹ̀ Ìlàjẹ ẹ̀yin Ìlàjẹ àyànfẹ́ ọmọ ètà ọmọ Ọlọ́run ọgbọ́n Ọlọ́run àìjírí ọmọ ọba àlàáfíà pẹ̀lẹ́kẹ́ pẹ̀láyé ìyá mi bí wọ́n bá wá bí yín pé dání kò yẹn wí sí yín létí ẹ mọ́ bá òun wí fún wọn pé mi àárí ìkẹta ni èmi lọ́mọ olówó dúró máa sunkún gbadé owó ló kọ́kọ́ gbadé òun bẹ́ẹ̀ dé fẹ́ ẹ bèrè tán.